ẹ̀yin lọ́balọ́ba lẹ́kìtì pátápátá mi mọ ìjókòó tẹ́lẹ̀ ìjókòó council of ọba lẹ́kìtì gbogbo budget tí wọ́n present sí house ó jẹ́ 415.572 billion naira 415.572 billion naira that is 415 billion 572 billion. Èkìtì gọ́ọ̀mẹ̀ntì wá bọ́jẹ̀tì 680 million naira ẹ̀gọ́ nínú bọ́jẹ̀tì wọn tí wọ́n present wọ́n bọ́jẹ̀tì 680 million fún sitting allowance nínú bọ́jẹ̀tì yẹn wọ́n bọ́jẹ̀tì 1.2 billion fún mọ́tò tí wọ́n rà fún àwọn legislators wọ́n wá bọ́jẹ̀tì mọ̀ ṣe o wọ́n wá bọ́jẹ̀tì 68 million naira fún primary health care. ẹ wá ní wọ́n gbé àwọn èèyàn lọ sí hospital wọ́n ń kúkú àìtọ́jọ́ ẹni wọ́n dé hospital wọn ò gbóògùn ẹni wọ́n dé hospital wọn ò rí operation ṣe fún wọn. gbogbo àwọn legislators tá à ń sọ yìí gbogbo wọn pátápátá wọ́n dẹ̀ kó owó yẹn tí wọ́n pín fúnra wọn tí àwọn ọmọ tí wọ́n bá sick àbí family tí wọ́n bá sick wọ́n á gbé wọn wọ́n á fly wọn out lọ sí abroad. tẹ́ ẹ ti lówó tẹ́lẹ̀ tẹ́ ẹ ti rí jẹ tẹ́ ẹ ti rí mu sálárì yín lásán gan ó tó lọ́tọ̀ ẹni mọ́tò tẹ́ ẹ ń lò tẹ́lẹ̀ ẹni ilé tẹ́ ẹ ń gbé ẹni gbogbo nǹkan tẹ́ ẹ fẹ́ nírọ̀rùn kìí ṣe bí ní pa yín tàlẹ̀ ẹ̀rún jẹjẹ gbogbo nǹkan tẹ́ ẹ fẹ́ oníjọba ń ṣe tẹ́ ẹ rí nírọ̀rùn ìkẹyọ̀ kan tó lọ ẹ̀kẹ́ tún ṣe fún àwọn aráàlú tó yẹ kí wọ́n fi ní fọkànbalẹ̀ tó yẹ kí aráàlú fi wà lálàáfíà ẹ̀ tó wá rí iṣẹ́ fún wọn owó tó yẹ kẹ́ tó wá bọ́jẹ̀tì fún nǹkan yẹn ẹ̀ tó wá lẹ̀ fẹ́ ra mọ́tò àwọn mọ́tò tuntun ọdọọdún lè ra mọ́tò owó òjòkó àgátẹ́fẹ́ jòkó ló yẹ kó yẹ mọ́ Èkìtì gọ́ọ̀mẹ̀ntì ẹ̀yin inú ọlọ́nu gbogbo ẹ̀yin ọba Èkìtì pátápátá láti bí tó ti bẹ̀rẹ̀ débi tó dé dúró first class ni second class ni third class ni lẹ́kìtì ẹ̀yin inú àwọn ẹ̀yin inú Olódùmarè inú ẹ̀yin inú àwọn ọ̀rúnmọlẹ̀ inú. ìbà Olódùmarè ìbà gbogbo ajúnilọ mo ṣèbà ọmọdé mo ṣèbà gbogbo àmú kí gbogbo ọmọ káàrọ̀ òjìrì pátá nílé lóko lẹ́yìn òdìbò bíi tí ẹ tún ti láǹfààní láti tún máa gbọ́ mi ní àkókò yìí kí ni tí àjọ fẹ́ wò ẹ̀yin kábíyèsí wa ẹ̀yin lọ́balọ́ba wa pátá ni mo fẹ́ dọ̀jú ọ̀rọ̀ mi kọ kí àwọn èèyàn wa kí a lè jọ máa fi òye bá lọ torí táwa bá ń sọ̀rọ̀ àmọ́ tá à ń sọ a fẹ́ kí ìran Yorùbá ó ṣọ̀kan kí ìran Yorùbá wà ní forefront lórílẹ̀‐èdè yìí kí ìran Yorùbá ká ní good health center ká ní nǹkan mèremère tó dáa nílẹ̀ Yorùbá ẹ̀yin gọ́fìmẹ̀ntì Èkìtì state ẹ̀yin ìjọba ìpínlẹ̀ Èkìtì ẹ̀yin ni mo fẹ́ dojú ọ̀rọ̀ mi kọ mo wá fẹ́ fi ọ̀rọ̀ yẹn mo fẹ́ fi pe àwọn ọba ṣàkíyèsí torí gbogbo à ń ja ìjà èmi jù ọ́ ìwọ ò jù mí tí gbogbo àwọn táyà ọba tẹ̀ ń bá káàkiri kò lè ran ọmọ aládé lọ́wọ́ gbogbo pé èmi làgbà ìwọ làgbà nǹkankan gbogbo ohun tá à ń sọ yìí gbogbo state tó lè wù kó tí mo ṣẹlẹ̀ kò lè ran ìran Yorùbá lọ́wọ́ torí ọjọ́ ọ̀la wa. now government Èkìtì state wọ́n present budget sí state house of assembly wọn ní ọ̀sẹ̀ tá a lò lọ yìí wọ́n present 2026 budget now nínú 2026 budget tí ì bá ṣe ìkà tí ì ṣe pé àwọn ìjọba wọn dájú tí wọn ò fẹ́ kí ìlọsíwájú bá ìran ọmọ aládé tí wọn ò fẹ́ kí ìlọsíwájú bá wa lórílẹ̀‐èdè yìí tí gbogbo ẹ̀yin kábíyèsí náà sì dákẹ́ tẹ̀ ń wòran tí ẹ̀yin náà ò lè fight fún ẹ̀tọ́ àwọn ọmọ káàrọ̀ òjíire àwọn ọmọ aládé látàrí pé inú bọ́jẹ̀tì náà ó ti lè tó bọ́jẹ̀tì sọ́dọ̀ tẹ̀yin náà ó ti lè tí wọ́n fún ẹ̀yin náà gẹ́gẹ́ bí lọ́balọ́ba ibẹ̀ náà ti ń san sálárì yín ó ti lájẹmọ́nú tí gbogbo yín náà gbà gbogbo wọn á fọwọ́ lẹ́rán ẹ̀ wá ń wo ìran ọmọ aládé ẹ̀ ń wo àwọn èèyàn wọ́n wá ń sọ́fà ẹ̀ wá ní security ò dáa ẹ̀ ní health clinic ò dáa ẹ gbọ́rọ̀ tí mo fẹ́ ṣàlàyé yìí gọ́fìmẹ̀ntì Èkìtì state màá kà á
wọ́n present 2026 budget sí state of house of assembly wọn lọ́sẹ̀ tá a wà nù ẹ̀ tá a lò tán yìí. wọ́n wá nínú bọ́jẹ̀tì wọn gbogbo bọ́jẹ̀tì nínú bọ́jẹ̀tì wọn gbogbo bọ́jẹ̀tì wọn present sí house ó jẹ́ 415.572 billion naira 415.572 billion naira, that is 415 billion 572 million òun ni bọ́jẹ̀tì tí wọ́n present. Now nínú bọ́jẹ̀tì tí wọ́n wá present ibi tó bà mí lọ́kàn jẹ́ tí mo fi ń pe ìjọba ìpínlẹ̀ Èkìtì jáde, tí mo fi ń sọ ọ̀rọ̀ yìí, tí mo fi ń lọ gbogbo àwọn ọba tó wà lẹ́kìtì pátápátá, àti èyí tó jẹ́ first class lẹ́kìtì àti èyí tó jẹ́ second class àti èyí tó jẹ́ third class lẹ́kìtì, tí mo fi ń pè yín, tí mo fi ń challenge yín pé tó bá jẹ́ ṣé èyí tó yẹ kó rí bẹ́ẹ̀. Nínú bọ́jẹ̀tì yìí bówó yẹn ṣe pọ̀ tó 80% tí àwọn tó wà nílùú yẹn tó jẹ́ àwọn ọmọ Èkìtì náà wà nínú poverty o. Èkìtì gọ́ọ̀mẹ̀ntì wá bọ́jẹ̀tì 680 million naira ẹ̀gọ́ nínú bọ́jẹ̀tì wọn tí wọ́n present, wọ́n bọ́jẹ̀tì 680 million fún sitting allowance. Sitting allowance, owó òjòkó legislators, owó òjòkó pé kìnìkan wọ́n wá sí ìjòkó, wọ́n sọ̀rọ̀ nípa ìlú, wọ́n sọ̀rọ̀ nípa kìnìkan, allowance àtọ̀nọ̀rẹ́rìọ̀m wọn tí wọ́n ó gbà, which is not their salary. Allowance 680 million naira ni wọ́n bọ́jẹ̀tì fún ìjòkó yẹn. Nínú bọ́jẹ̀tì yẹn wọ́n bọ́jẹ̀tì 1.2 billion fún mọ́tò tí wọ́n rà fún àwọn legislators, àwọn ẹlẹ́gbìmọ̀ aṣòfin wọn nǹkan 1.2 billion òun ni owó tí wọ́n yà sọ́tọ̀ tẹ́lẹ̀ fẹ́ fi ra mọ́tò nǹkan tẹ́lẹ̀ fẹ́ fi ra mọ́tò fún wọn. Kò tí kà wọ́n dà allowances tó wà ń bẹ̀. Sitting allowance 680 m. Mọ́tò tí wọ́n rà fún àwọn legislator fún mọ́tò allowance wọn is 1.2 billion. Wọ́n wá bọ́jẹ̀tì mọ̀ ṣe o, wọ́n wá bọ́jẹ̀tì 68 million naira fún primary health care. 68 million naira fún family health care. Ẹ̀yin ìjọba wa, ẹ̀yin inú Ọlọ́run, gbogbo ẹ̀yin ọba tẹ́ ẹ dájúlẹ̀ tẹ́yìn náà wo gbogbo nǹkan wọ̀nyí, ẹ̀yin inú Ọlọ́run. Ṣé báwọn èèyàn ṣe fẹ́ ní ìlọsíwájú nìyí? Ẹ wá ní wọ́n gbé àwọn èèyàn lọ sí hospital, wọ́n ń kúkú àìtọ́jọ́, ẹni wọ́n dá hospital wọn ò gbóògùn, ẹni wọ́n dá hospital wọn ò rí operation ṣe fún wọn. Gbogbo àwọn legislators tá à ń sọ yìí, gbogbo wọn pátápátá wọ́n dẹ̀ kó owó yẹn tí wọ́n pín fúnra wọn, tí àwọn ọmọ tí wọ́n bá sick àbí family tí wọ́n bá sick, wọ́n á gbé wọn, wọ́n fly wọn out lọ sí abroad. Táwọn ọmọ tí wọ́n bá sick, wọ́n fly wọn out lọ sí India, wọ́n á gbé wọn lọ sí the best hospitals in the world. Ẹ̀dẹ̀ bọ́jẹ̀tì over 415 billion fún budget. Nínú gbogbo ẹ̀ wá ń budget 1.2 billion fún mọ́tò, budget 680 million fún owó òjòkó, ẹ wá budget 68 million fún owó ìwòsàn, owó hospital primary health care, pé okay o hospital báyìí o wọ́n rògùn hospital ni o, wọ́n ra kìnìkan ni o, wọ́n renovate hospital ni o, wọ́n ṣe operate kìnìkan ni o. 68 million fún primary health care, fún ìlera àlàáfíà, fún ìlera. Ẹ wá ní orílẹ̀-èdè fẹ́ ga, ẹ ló fẹ́ ní ìlọsíwájú. Kèésì sáwọn nìkan ni wọ́n ń ṣe bẹ́ẹ̀. Báwọn Èkìtì ṣe yẹn bẹ́ẹ̀ náà làwọn stéètì bí náà ṣe káàkiri. Àwọn táwọn ayéhàn lọ bẹ̀ pé ẹ lọ sojú wa ní House of Assembly, bẹ́ẹ̀ náà ní House of Rep, ní àwọn ní national lọ́hùn. Àwọn táwọn ní ẹ lọ sojú wa, tẹ́ ẹ ti lówó tẹ́lẹ̀, tẹ́ ẹ ti rí jẹ, tẹ́ ẹ ti rí mu, sálárì yín lásán gan ó tó lọ́tọ̀. Ẹni mọ́tò tẹ́ ẹ ń lò tẹ́lẹ̀, ẹni ilé tẹ́ ẹ ń gbé, ẹni gbogbo nǹkan tẹ́ ẹ fẹ́ nírọ̀rùn. Kìí ṣe bí ní pa ìtàlẹ̀ ẹ̀rùn jẹjẹ, gbogbo nǹkan tẹ́ ẹ fẹ́
oníjọba ń ṣe tẹ̀ ń rí nírọ̀rùn. ìkẹ́ ọ̀kan tó yẹ kẹ́ tó ṣe fún àwọn aráàlú tó yẹ kí wọ́n fi nífọ̀kànbalẹ̀ tó yẹ kí aráàlú fi wà lálàáfíà tó wá rí iṣẹ́ fún wọn. owó tó yẹ kẹ́ tó wá bọ́jẹ̀tì fún nǹkan yẹn tó wá lè fẹ́ ra mọ́tò àwọn mọ́tò tuntun ọdọọdún lè ra mọ́tò owó òjòkó àgátẹ́fẹ́ jòkó ló yẹ kó yẹ̀ mọ́ ìdí ni ní àgátẹ́ ẹ̀rọ pẹ́ fẹ́ jò ó yẹ kága yẹn yẹ̀ mọ́ ìdí ni. What? $680M fún òjòkó $1.2 billion fún mọ́tò ẹ wá fi $68 million fún primary health care. ẹ̀yin inú ọlọ́run o káì gbogbo ẹ̀yin lọ́balọ́ba lẹ́kìtì pátápátá mi mọ ìjókòó tẹ́lẹ̀ ìjókòó council of obas lẹ́kìtì o torí tẹ́ bá ń jókòó tí ẹ sì ń bá wọn sọ̀rọ̀ wọn ṣe ipa wọn ká gbogbo yín ni tí gbogbo ẹ̀yin lọ́balọ́ba èkìtì bá dìde gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ youth organizations lẹ́kìtì tí gbogbo ẹ̀yin bá dìde tẹ́ bá fèsì wọn tẹ́ fèsì gọ́ọ̀mẹ̀ntì àti tẹ́ fèsì àwọn gọ́ọ̀mẹ̀ntì ṣé wọn ò ní ṣe nǹkan tẹ́ ẹ fẹ́ ni kí ló dé tí gbogbo wa ya ọ̀dẹ̀ ta kàn wá dákẹ́ báyìí gbogbo àwọn òràn tàbí nígbà tàdé tí gbogbo àdé wọn ò kàn máa ṣe wá bó ṣe wù wọn. ẹ wà dé hospital wọn ní oṣoògùn lọ bóòlògùn ṣe fẹ́ wà lọ hospital nígbà tí gbogbo èkìtì pátápátá the whole of èkìtì state táwọn bọ́jà ti $68 million fún owó hospital mélòó náà fẹ́ fi ẹ̀kọ́ sékìtì oògùn mélòó náà fẹ́ fi rà sí gbogbo hospitals primary health care tó wà ní èkìtì hospital bed mélòó náà fẹ́ fi rà ambulance mélòó náà fẹ́ fi rà mọ́tò tẹ yín sì fẹ́ mọ ogun mọ́tò fàájì tẹ fẹ́ mọ ogun yẹ́yìn tẹ ní tí èsè ọ̀kan tí èsè méjì tẹ nílé mọ́tò mẹ́rin ó mà ṣe o ọ̀tọ̀lẹ́gbà wardrobe allowance ọ̀tọ̀lẹ́gbà fuel allowance ọ̀tọ̀lẹ́gbà wardrobe allowance ọ̀tọ̀lẹ́gbà fuel allowance ọ̀tọ̀lẹ́gbà clinic allowance ọ̀tọ̀lẹ́gbà allowance ẹ̀ ń gbà lọ́tọ̀ọ̀tọ̀ àwọn èèyàn sì ń kú sínú òṣì má ṣe o má ṣe o ṣé bá sì ṣe mọ òwòrán lọ ni ṣé tá a bá gba Oòduà nation tán náà ṣé bá sì mọ bá lọ rèé tá a bá gba Oòduà nation tá a fẹ́ gbà ṣé bá sì mọ bá lọ rèé ṣé bẹ́yìn lọ́balọ́ba ó ṣe dákẹ́tẹ́ mọ̀ òwòrán ni àfijà àgbà èmi níjú ẹ̀wọ́ ojú mi èmi làgbà ìwọ làbúrò èmi làgbà ìwọ làbúrò. ìbéèrè mi ní pé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ council of obas ní Èkìtì state ẹ jọ gbogbo ẹ̀yin lọ́balọ́ba tẹ́ wà lẹ́kìtì ìjókòó kí gan lẹ lọ ń jókòó tẹ́ bá lẹ lọ ṣe meeting kí lẹ ń council lé lórí gan ìpàdé kí lẹ lọ ṣe gan ṣé ìpàdé pé owó tèmi gbọ́dọ̀ ju tiẹ̀ lọ sálárì tán fáwa owó tèmi gbọ́dọ̀ ju tiẹ̀ lọ first class lèmi second class nìwọ third class tó lẹ lọ ń jókòó ni bó ṣe kan Èkìtì náà ló kan gbogbo state Yorùbá pátápátá ó kan Ọ̀yọ́ ó kan Ọ̀ṣun ó kan Oǹdó Lagos state gbogbo ilẹ̀ Yorùbá pátápátá ni mò ń dojú ọ̀rọ̀ mi kọ tẹ́ bá lọ jókòó pàdé lọ́balọ́ba tẹ́lẹ̀ ń jókòó yẹn kí ni pàápàá tẹ́ lọ ṣe kí láǹfààní tẹ́ lọ ṣe níbẹ̀ tó táǹfààní yẹn lọ bá àwọn aráàlú àǹfààní wọn ló ń jáde láti ibi ìjókòó ẹ̀yin lọ́balọ́ba tó ń jẹ́ táráàlú tẹ́lẹ̀ ìjọba lé lórí tó ní mo mọ̀ pé tí gbogbo yín bá tí àgbáríjọ gbogbo yín bá jókòó tẹ́ bá ṣe ìpàdé lóòótọ́ bó ṣe kẹ́ ẹ ṣe tí gbogbo ẹ̀yin ládéládé yẹn tẹ́ jókòó tẹ́ ẹ ṣèpàdé bó ṣe kẹ́ ẹ ṣe pé ìlọsíwájú ìlú ilẹ̀ ń fẹ́ ìlọsíwájú ọmọ káàrọ̀ òjíire lẹ́fẹ́ ìlọsíwájú àwọn ọmọ ìlú yín lẹ́fẹ́ tẹ́ ẹ wá lọ fèsì gọ́vnọ̀
tẹ lọ sáfọ̀sì house of assembly wọ́n wà nǹkan ṣe sí àmọ́ torí pé gbogbo yín náà ń bẹ̀rù pé oúnjẹ tẹ́yìn náà ń jẹ ẹ̀fẹ́ kó bọ́ ìbẹ̀rẹ̀ tí ń gba sálárì yín bámbá mo yóò ìmọ̀ bébí ń pọ́ mẹ́ni kọ̀ọ̀kan àwọn aráàlú wọn ò bá rí ṣe wọn ò bá mọ̀ rí ṣe wọn ò bá gbádùn wọn ò bá mọ̀ gbádùn àwọn aráàlú wọn ò bá gbádùn wọn ò bá mọ̀ gbádùn kò kàn yín ní tó bá wù wọn kán ṣe má ṣe o má ṣe o Èkìtì gọ́ọ̀mẹ̀ntì ẹ̀yin inú ọlọ́nu gbogbo ẹ̀yin ọba Èkìtì pátápátá láti bí tó ti bẹ̀rẹ̀ débi tó dé dúró first class ni second class ni third class ni lẹ́kìtì ẹ̀yin inú àwọn ẹ̀yin inú Olódùmarè inú ẹ̀yin inú àwọn ọ̀rúnmọlẹ̀ inú ó kù yín ó kù àwọn tó fi ń sórí àpèrè